ìbá gbàṣọ bàbá ròde òbò jẹ́ ọmọ òbò jẹ́ ọmọ òjẹ́ ìbá gbàṣọ òwò. ìbá gbàṣọ bàbá ròde. ìbá gbàṣọ bàbá ròde. òbò jẹ́ ọmọ òbò jẹ́ ọmọ òjẹ́ ìbá gbàṣọ òwò. ìbá gbàṣọ bàbá ròde o. ìbá gbàṣọ bàbá ròde òbò jẹ́ ọmọ òbò jẹ́ ọmọ òjẹ́ ìbá gbàṣọ òwò. ìbá gbàṣọ bàbá ròde. ìbá gbàṣọ bàbá ròde. òbò jẹ́ ọmọ. ẹ̀jọ̀ ẹ fún olórí ọ̀fẹ́ ojú ọjọ́ ìtorí tọ́lọ́ ẹgbẹ́ ọjọ́ fèèfé ẹgbẹ́ ọmọ àgbà ló ń gbé lọ́wọ́ adúgbò lọ́wọ́ ọba mi ẹ̀dùnmọ̀ rẹ̀ tí ọjọ́ ọdún ní sójú ẹ̀mí wa a ṣe tàbí ìtọ́wọ́tọ́mọ àìkú tó ṣe báyìí ọ̀rọ̀ ní kẹ́kẹ́ tí bàbá bá ti sọ̀kalẹ̀ bàbá mi ń gbẹ lórí ìdúró. Bàbá méjì ní bọ́ní lónìí tí wọ́n fẹ́ fi lo ìgbà tí wọ́n ń ṣe ọdún tiwọn lónìí tí ò sì ní dàrú láíláí. Wọ́n kí Àyìndé lọ́pọ̀ máa bá olóyìnbó pẹ̀lú ọkọ̀ kọ̀wé kọba aládélé bàbá tó bí bàbá yín lọ́mọ. Báàmí Àyìndé àbú òdòdó tàbí ọdún ọdún ìtìjọba ìwà o. A ṣe tàbí àpàṣáyì akọ́bí ọgọ́rùn-ún èèyàn. Ọ̀tọ̀ ni àwọn ọlọ́mọkùnrin létí bàbá òkú lóde. Ọ̀tọ̀ ni àwọn olóbìnrin létí bàbá òkú jáde. Bí ọba bá dá ẹ̀jẹ̀ ká sọ fúnra wa. Ọba Dr. Adésínà. Ọdúnmọ́tì fìdìbò tó bá ṣe. Àyà àkọ́kọ́ ẹjọ́ gbogbo ìyọ́mọdé ń kó lójú mi. Ẹjọ́ kó bí. Ẹ̀yẹ́ bá fojú bí lẹ́yìn. Ẹjọ́ bẹ́ẹ̀ lóde. Ọba Adésínà onídàákùnrin olówó orí ibi ti dé ọgbọ́dọ̀ ìsẹ́rí ẹ̀yin ló máa gbẹ̀gbẹ́ ayé ò máa gbẹ̀gbẹ́ ọ̀run olówó orí ọkọ̀ mọ̀súnmọ́lá ọkọ̀ ìsàmì tèmi torí rẹ̀ bàjẹ́ ibà nítorí rẹ̀ dàrú gbogbo agbègbè ibà nítorí rẹ̀ dàrú èkó máa ń tóbi èkú mi. Ọba Adésínà wò gbadẹ́rọ̀lú òkìkí ọlá mi ikú ní bọ̀ọ̀rẹ̀ wòròwò lágbára ọlọ́mọba olú gbogbo kójú ogbó kárí kése ewé pẹ́pẹ́kọ́jọ́ kọ́ pẹ́kárí kése kọ́ dàgbà kọ́ mọ́dàgbà òfò àtàrù kórèlú gba èkú sí tòwó tọmọ tọlákọ́bọ́ lọ́jọ́ gbogbo èmi kò yẹ ṣe ọmọ ní ilé gbogbo agbógun tó ní ọmọ kúndé ní pẹyẹ ẹ̀ṣọ́ kò yí ọba ìlú fìsàfìsà níjọ́ gbígbẹ̀nà burú ọjà kò yí jọ́tí ìran bàbá wọn bẹ̀rẹ̀ wọn ò pè bàbá yín lọ síwájú ogun ó náà ló tún kẹ́yìn ogun agbógun tó lú ó ní kò yí òpè ẹ̀ṣọ́ kò yí ọmọ ẹ̀rú fìsàfìsà ọmọ ogun lọ. ọmọ rẹ gbogbo ìṣú àbáwò mi bàbá ọba kábíyèsí onígbà lẹ́ni tó fẹ́ àtẹ́ni tí ó fẹ́. onígbà tí mo rí ọmọ nígbà àlejò mi ò bá ṣe lábàlábà onígbà tí a rí ọmọ nígbà àlejò mi ò bá ṣe lábàlábà. Orí ọmọ mi bá lè lò, omi ò bọ́ ṣe lábàlá.
kábíyèsí èlébèdè fún kí ẹ sí ẹ orí àjùfòyà àjùbá o yẹnu ní àjùbó ààbò èlébèdè tó jọba bò kí lọ ní irú mọlẹ gbogbo lé oògùn tó tètè kó tí rogbó ọ̀la lójú rẹ wọ́n bá bá gbẹ́ pẹ̀pẹ̀ rí ẹ orí ara ẹ̀ nínú. àbú bóyá náà kókùn bá lè kọ̀ sàmà lè lò kókùn bá lè kọ̀ sàmà lè lò kókùn bá lè kọ̀ sàmà lè lò ẹlẹ́dẹ̀dẹ̀ kókùn bá lè kọ̀ sàmà lè lò kọ̀sà ní òtó òye ọ̀sà ní òtó láti ìbò ọjà kókùn bá lè kọ̀ sàmà lè lò. Kókùn bá lè kọ̀ sàmà lè lò ẹlẹ́dẹ̀dẹ̀ kókùn bá lè kọ̀ sàmà lè lò àbúrò kókùn bá lè kọ̀ sàmà lè lò kókùn bá lè kọ̀ sàmà lè lò ọ̀sà ní òtó òye ọ̀sà ní òtó láti ìbò ọjà kókùn bá lè kọ̀ sàmà lè lò olódò ló dọ̀wọ́ yìí ẹ̀rọ ìyàwó ṣáṣá yẹ̀mí lé gbogbo olódò yìí ẹ̀rọ ìyàwó ṣáṣá àjà onídìí olódò ẹsẹ̀ ẹ̀dá bó ti ní ká máa fòyà ọba wa pàdé. Àbó ti ní ká máa fòyà ọba wa pàdé. Àsìkò gbẹ́rẹ́ àṣọ. Àsìkò gbẹ́rẹ́ àṣọ. Àbó ti ní ká máa fòyà. Oníkà ní ká máa bẹ̀rù ọba wa pàdé. Wọ́n ti ní ká máa bẹ̀rù. Àsìkò gbẹ́rẹ́ àṣọ. Àsìkò gbẹ́rẹ́ àṣọ. Ọ̀yà olódò lówó lẹ́yìn olódò lówó lẹ́yìn èrò tó fẹ́ ṣojú olódò tó èrò tó fẹ́ ṣojú olódò tó bàbá sẹ́ni ìmọ̀lẹ̀ fún ìyá sẹ́ni ìmọ̀lẹ̀ àbá bàbá sẹ́ni ìmọ̀lẹ̀ fún ọ̀rọ̀ tí mo mọ̀ ọ́ ọlọ́dọ̀ tó mọ̀ pa. Bàbá sẹ́ni ìmọ̀lẹ̀ fún bàbá sẹ́ni ìmọ̀lẹ̀ fún ọ̀rọ̀ tí mo mọ̀ ọlọ́dọ̀ ọ̀dọ̀ fún ayé ọ̀dọ̀ mi mọ́ra tí mo mọ̀ ọlọ́dọ̀ ọ̀rọ̀ fún agbókun gbọ́rọ́ yẹ̀mí ní òdòdó ó sọ pé kọ́ọ̀rọ̀ fún agbókun gbọ́rọ́ òdòdó ti gbòòrò òdòdó ti lé ọ̀rọ̀ ètò agbókun gbọ́ yẹ̀mí ní òdòdó ọmọ àwọn ìyá òdòdó ti lé ọ̀rọ̀ fún agbókun gbọ́ ó ti gbòòrò ètò. Sọ pé bí
gbogbo ẹ̀yàn ọmọ tó dúró ẹ kú olójú agbo ìfún ẹjẹ o ọmọ ìsàlẹ̀ òkè ká lè gbádùn eré àwọn eégún dáadáa kábíyèsí wọ́n wà ní kọlẹ̀. Kábíyèsí òwúrọ̀ àtẹ̀tẹ̀ ọ̀kọ́ ọmọ fẹjà yọjà.
kẹyọ̀ àìtètè ooo àìtètè kẹyọ̀ ló sára pẹ̀ ti dẹ̀rọ̀ yẹ ọyẹ́ má kọ́ mi mi ò bó tutù kan mo sọ yẹ tó ń tó so. oníbẹ̀rẹ̀kù ẹ̀pẹ́ ọmọ afẹ́jáyájá ẹ̀pẹ́ pẹ̀lú ìgbà wọ́n ṣe èpè ní ìyẹ́kùn nílé èpè lọ́gbọ̀rọ̀ lẹ́nu ìyọ̀yọ̀ kàró mọ̀ kúrò máa tẹ́lẹ̀ ọjọ́ yẹn ọyọ́ mi ilé ìjẹ́ ìgbọ́ ọ̀nà tó nígbà àmì ògbó tí mo ọ̀bọ̀dọ̀ kí wọ́n lọ́yẹ kẹ́mi lọ́yẹ káwọn sí ìwà ò lè kú oníwà ló ń kú ìwà ò lè kú. ẹsẹ̀ ìmọ̀ràn jẹ ilé ọ̀jẹ̀ ọmọ ẹgbẹ́ rẹ̀. ọ̀bẹ́ni kí ló dé ẹlẹ́wọ̀n ní ẹlẹ́dẹ̀ lẹ́sẹ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ ìlọ́kù ẹ̀jẹ̀ tó dẹ́gbẹ̀ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ọ̀nà ìṣẹ́ fún wa. ẹ̀dà kí ló dé àdàbọ̀ àdàbọ̀ débi ọdọ̀ kan ọ̀yáwó ẹ̀dọ̀. aṣọ òwe ẹwọ òwú lára aṣọ òwà bọ́ọ̀sì kọ̀ọ̀rọ̀ ọkọ ẹwọ òwú lára aṣọ. ẹwọ òwú lára aṣọ òwe. ọmọ tó jẹ́ àbàrí bàbí ó ti dábí lójú òkùnrin ní ọmọ ọ̀rọ̀ náà yóò ọba yìí lórí ìkọrin tọ̀tọ̀ yìí tí ẹ lódò. bákan náà ìjọba ọba rẹ bí bábí mọ bí ọba jọ mí wọ́n tọ̀wọ̀ oníjà ń para lójú orin. irú ológun wá sí ìbáyọmọ ọmọ tí kẹgbà ní bá fi bàbá jọ náà kìí ọlọni ọjọ́ tí ń bẹ nílẹ̀ ibà ajá tí ń bẹ nílẹ̀ ibà wọ́n nítorí wípé àgbẹ̀ ní gbèrè pàdé aláró ìró àlùkò ní gbèrè pàdé olóṣùwìlà Ajofoyinbo oṣù òlù àfọjú rẹ wẹ lóde ajá òlù àfọjú rẹ ẹ máa gbé ní ìkọ bàbá mi lọ́hùn ní ìkọ bàbá mi lọ́hùn ní látàrí náà ti yàn wáyé ayé ní ìkọ lọ́hùn ní ìkọ lọ́hùn ní. Ajofoyinbo síjú wo mi pẹ́ bí ọba màláka tíjú ṣẹlá wo ní ojú mi ò pàkótó èrìgì mi ò ṣe mọ́ndé má ṣàṣe èyí kan ò sí lẹ́nu mi má jáyà lólo ẹ̀rù yìí ń bodò ẹ̀rù yìí ń bọ̀lọ̀ ẹ̀rù yìí ń bẹ̀ kúrò ojú ọ̀nà ẹ̀rù yìí ń bá sọ́jà gbógun bá dé wàá lọ rẹ wàá bọ̀ rẹ. Ajofoyinbo bí ọba lè ṣeré nì bí wọ́n tà á sí tògùn ni ìrọ́jọ́ ìdùnnú ìjà àṣà egun lọ́ọ̀lọ́ egun ọ̀rẹ́ ìbọn ọmọ. iná sọlẹ̀ ọ̀tà àfẹ́bí ìwé ìrọ́jọ́ ìdùnnú ìjà àṣà ìfẹ́ gbọ́gbọ́gbọ́ obìnrin gbọ́gbọ́ àṣẹ ẹ̀mọ̀bìnrin gbọ́gbọ́ àtúrù oṣù kútó omi kúsí méjì ẹ̀mọ̀ oṣù kútó ẹ̀mọ̀ kúsí méjì àtẹ̀mí àtẹ̀mọ̀ wọ́n bí wọ́n sí mẹ́rin lẹ́rí ọ̀sẹ̀ tẹ̀rẹ̀ ẹ̀là tẹ̀rẹ̀ ògbóni ìwéko búrọ̀mùrọ̀mù orúkọ tẹ̀ ọ̀bẹ ìyàmú òṣèré gbà ìyàmú ògbésẹ̀ ní bébè lórí ọlọ́fẹ́ nìyẹn ọbẹ̀ kí lọ bí fẹ́rẹ̀ ní ṣe àjọ̀gbọ́n ní tẹ̀rí ìlẹ̀.
yóò ṣe bẹ̀rẹ̀ tí ní lóye fún. Ajofoyinbo dákun ṣe sùúrù kíkínà yóò fún ẹ lọ́wọ́ òkun àìjìnà rántí láàgbẹ́tẹ̀ ní ìṣàwọn lórí ẹni o mọ̀ ń gbàgbà ní ìṣàwọn òdùkúlẹ̀ a kì í lájà ní ìṣàwọn ọlọ́dẹ ìlú lájà ọ̀pá ṣèkìṣèkì ní ìṣàwọn ọlọ́dẹ ìlú ṣèkì ọ̀wọ̀ ìlú bàrẹ̀ ní ìṣàwọn ọlọ́dẹ ìlú bàrẹ̀ ẹ̀yẹ tó lówó bàtúnṣe ó dò ní gẹ́rẹ́rẹ́ àwọn máa wá wọ́bọ̀ gẹ́rẹ́rẹ́ ewé oríjì kì í bá ìmọ̀ ní kọ́tọ̀ foríjì ni àdó oríjì kì í bá ìmọ̀ ní kọ́tọ̀ foríjì ni gbogbo lálẹ́.
Bẹ́ẹ̀ni
lọ àwọn ìgbà gbogbo. Ìlọ abẹ́ ọdẹ lè àwọn ìlọ ooo. Ṣeré ooo. Ṣeré ooo. Abẹ́ ọdẹ lè àwọn ìlọ. Àti ìṣe. Ṣáwó ní èyí dàgbà tí mo ti rẹ̀ ní kékeré mi wà tí mo ti ṣáwó. Ṣeré ooo. Ṣeré ooo. Gbogbo ọmọ Ajofoyinbo kí ni ó bá bọ̀ dé. Ajofoyinbo ti dẹ̀dẹ̀ o. Ajofoyinbo ti dẹ̀dẹ̀ o. Ajofoyinbo ti dẹ̀dẹ̀ o. Báńkì àwọn lónílẹ̀ o. Àwọn lónílẹ̀ ìjọba o. Àwọn lónílẹ̀ àjẹnú ọ̀rọ̀ ìbẹ̀lẹ̀ ọ̀gẹ̀ o. Gbogbo mọ̀rí ọ̀tún olórí ìwọ ẹrù ògèdègèdè Ajofoyinbo níbo lẹ gbóhùn yìí wà. Kò ní jó ẹ lọ́wọ́ Ajofoyinbo kò mọ̀ máa ní jó ẹ lọ́wọ́ kò ní jó ẹ lọ́wọ́ mọ̀ máa ní jó ẹ lọ́wọ́. Kò ní jó ẹ lọ́wọ́ kò ní jó ẹ lọ́wọ́ kò ní jó ẹ lọ́wọ́. Kábíyèsí tí wọ́n ní kò mọ̀ níjó ẹ lọ. Jẹ̀fú ọtọ́rìtì tí wọ́n ní kábíyèsí kò rí jù bẹ́ẹ̀ lọ kò mọ̀ níjó ẹ lọ́wọ́. Wọ́n gbọ́dọ̀ rí.
ní bọ́mọ ẹ lọ. Gbọ́ngbọ́n bìrìbìrì jù bẹ́ẹ̀ lọ kò mọ̀ ní bọ́mọ ẹ lọ. Àtòrí ọjà dákun máa nà mí àbí ọdún mọ́ wa o. Èbíjú pépé màmá tèmi o. Bàbá tèmi nìkan ló jáde lọ́rùn Egungun pépé o. Òṣèlú ló máa ń torí àwọ̀ níbi. Àjẹ́lú ló máa ń torí àwọ̀ níbi. Babaláwo ló máa ń torí àwọ̀ níbi. Ẹlẹ́bọ̀lógún ló máa ń torí àwọ̀ níbi. Torí ẹni là ń ròdò. Kọ́lọ́jọ́ máa gọ́jọ́. Ẹni là ń ròdò. Kọ́lọ́jọ́ máa gọ́jọ́. Bí òpó kòkó àti pọ́nbá ìbàyí. Bí òpó kòkó àti pọ́nbá ìbàyí. Bàyìbàyí yóò. Bàyìbàyí yóò. Ajofoyinbo ẹ máa gbé o. Ayílára gbélékè gbélékè bàbá ìṣú gbélékè àgbàdá òkè ọmọ ìgbàdo ta. Ọjọ́ gbélékè gbélékè bàbá ìṣú gbélékè ní bàbá ọlọ́run mọ́ ẹ òkè ọlá ṣe gbé ta. Oníbọ́lọ́run mú ẹ, àdírọ́lá ṣe dé pa, ojú tó ti rọ́pò, ojú tó ti rọ́pò, ẹ lọ kéèsì tí nìyí máa ṣe ìdúpẹ́. Tí ni yóò máa ṣe òdúpẹ́ ẹ̀yànké. Mo pẹ̀lú ìlú mi. Tí ni yóò máa ṣe òdúpẹ́. Àkọ́dá ńlá. Alálẹ́ ìyàlẹ́ ìyàlẹ́ ọ̀bà. Pẹ̀lú ìyá ayé orí ẹ̀. Ẹ̀rù gbẹ̀rẹ̀jẹ̀. Gbẹ̀rẹ̀jẹ̀ Arara yóò ṣùgbọ́n. Arara yóò ṣùgbọ́n. Arara yóò ṣùgbọ́n. Arara yóò ṣùgbọ́n.
kòtò bàbá wa lóde òbílẹ̀ yẹ́ ẹlẹ́kọ̀ọ́ òbílẹ̀ yẹ́ sí òde ọba lẹ́bí jọ̀jọ̀. Aláàjì mọ́tòmá wọ́n lè máa wé gbogbo gbogbo láyé wọ́n lè máa wé. Ọ̀gbẹ́ ló ní ìgbésò bàbá wa lóde. Ọ̀gbẹ́ ló ní ìgbésò òbílẹ̀ yẹ́ o. Abujelili Ije-Ododo aka Akoyi baálẹ̀ ti ìlú Ije-Ododo ètùtù lábẹ́rẹ́ láti jẹ́ta 3-month coronation mi owó ọ̀hún lóyè mi lọ ti ìbílẹ̀ òun la máa fi kẹsẹ̀ rẹ̀ láti bẹ̀rẹ̀ rẹ̀ láti jẹ́ta abọ̀gúlì jẹ́ta lidọ̀nà eégún ọmọ mi arọ́lágbádé ìyẹn ló ṣeré lọ́nà èlí Sunday yìí la máa fi ṣe àṣekápá ẹ̀ tó jẹ́ pé eégún bàbá mi àkóbá ìyẹn ti kọ́kọ́ jáde làárọ̀ ká ti ṣèlú dáadáa Ajofoyinbo yẹn ló múra wẹ́ẹ̀sẹ̀ yìí ẹ̀ ti bọ́ sílùú. Àdúrà mi sí gbogbo àwọn èèyàn mi ẹ̀tàwórì láò ẹ̀tìlú òkè o ẹ̀tìlú òkè o ẹ̀tìlú òṣèlú òkè o Yorùbá o ọkùnrin obìnrin ọmọdé alàgbà pẹ̀lú Ìgbò tí kàánà ń bá wa ń ṣe gbogbo kí ní ilẹ̀ ti jẹ́ta tó àdúrà mi sọ́lọ́run ọba ní kọ́lédùmarè kí bá mi gbàdúrà ọ̀káwọn ìlú ọ̀káwọn náà jù sílẹ̀ káwá bá èmi Jẹ̀lílì baálẹ̀ ìlú Ije-Ododo káwá bá mi ṣayẹyẹ ìlú àwọn káwọn kò ní bàjẹ́ o ìdàgbàsókè ayọ̀ a máa bá ìlú ẹ̀lì kọ̀ọ̀kan wa o a ní rí wàhálà a ní rí ìdààmú o ayọ̀ àtàlàfíà lórí kálukú wọn náà ju lé wọn sí káwá bá wa ṣayẹyẹ oṣù mẹ́ta wa là ń ṣe àṣekápẹ́ lèlí so ayọ̀ àtàlàfíà náà tọ́jú lé wọn sí náà máa padà bá lé wọn. ó ń sọ nígbàkigbà èmi ọmọ kékeré yìí mo bá ẹ̀sìn àbáláyé yìí mo bá lọ́wọ́ ẹ̀bá mi là àbùkọ́ lọ́hùn kí ìfọ̀rùn kẹ ká tẹ̀sáfẹ́fẹ́ rere gbogbo àwọn ọmọ rẹ ká dàgbà ká dògbò ṣẹ́rí ìṣẹ̀ṣe ó dáa púpọ̀ ó dáa púpọ̀ a ò gbọ́dọ̀ sọ pé ẹ̀sìn dé lọ́sọ́gọ́ yìí káàwá gbàgbé rẹ̀ torí ẹ̀wùsọ abúbábá ní ó máa ṣògùn ọkàn fẹ́ ábìrẹ̀ rẹ pé ṣé ó ti ṣe ẹ́ rí èmi ìkùlé mi fi tẹra mọ́ kíní ìka mi ṣe é lè gbàgbà tí mi fi ṣeré yé bí yẹn ná for example rẹ̀ yàṣàlàṣà owó olóyìnbó bí yẹn bá ná 100,000 sọ̀rọ̀ ṣẹ̀ṣe mo fo lílẹ̀ mo fi búra kí tó tójọ́ méje 100,000 yẹn ó lè fi gba 100 million ìlọ́pọ̀ lọ́lọ́run ìlédùn pẹ̀lú àwọn onílẹ̀ náà ń dówó yẹn padà so ìṣẹ̀ṣe dá o a gbọ́dọ̀ fi ṣeré o a gbọ́dọ̀ gbàgbé ẹ o a gbọ́dọ̀ gbàgbé ẹ o ó dá o ẹyẹ o gbogbo ẹ̀yin bàbá mi ìyá mi lílẹ̀ Àwórì lílẹ̀ káàrọ̀ jíire ẹ má jẹ́ ká fi ìṣẹ̀ṣe ẹ má jẹ́ ká fi ṣeré ó dá púpọ̀ jù o ó dá inú àwọn òbí wa ti ká lọ́run inú wọn dùn ká ó máa mo jẹ lálàá níjọ́ ọkọ̀ bàbá mi àbù mo lálàá kéèrí lójú ran ó ń ṣàdúrà fún mi ni pé eégún ló wù jù sílẹ̀ mi ì jẹ́ kí parun ó ń ṣàdúrà fún mi ẹlòmíẹ́ tó rí mẹ́sẹ̀jì rẹ̀ àtọ́ jẹ fún mi mo wá sọ fún pé ìka mi ti lálàá mo ti rí bàbá mi lójú ran pé inú ẹ̀mí dùn lọ́run pé ikú ló wù jù sílẹ̀ ọmọ wo jẹ́ kí parẹ́ so ẹ bá jẹ́ ká gbàgbé rẹ̀
ẹjọ́ torí Ọlọ́run owó làbá máa fi gbé gbogbo kinní wọ̀nyí lárugẹ Elédùmarè á pèsè fún wa gbogbo àwọn ìyàwó òdòdó pátápátá àti àwọn ilé òjẹ́ ti tòdòdó náà gbárùkù tiwa lẹ́tì jẹ́ ẹ̀ta láti wà lérò mo dúpẹ́ lọ́wọ́ wọn Ọlọ́run bá mi dúpẹ́ fún wọn àwọn ìyá wa káwọn lè gba ayé àwọn ìyá wa tẹ̀ka káwọn jẹ́ mi gbárùkù ti ọkọ wọn rẹwẹ́ bó bá ti dọ̀rọ̀ oníṣẹ̀ṣe dé yìí a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ìyàwó wa náà kì í ṣe gbogbo àwọn ìyàwó wa ló jà wórì ṣùgbọ́n ó di dandan náà sí lọ́kọ̀ ọba mi ṣe ilé ìyàwó tí káwọn bá ṣe àdúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìyàwó wa pátápátá àti ilé ìjà àwórì o àti ilé ìjẹ́ Ìjẹ̀bú àti ilé ìjẹ́ ìlú Òkè o gbogbo àdúpẹ́ lọ́wọ́ wọn pé Olódùmarè á bá wa dúpẹ́ fún wọn o ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ o. orúkọ èmi ni ọba Dr. Sulaimon Adesina Raji ìlú Fẹ́mi lóyè òkìkí ọlá oníbà ẹkùn of Iba Kingdom. Ohun tó gbé wa débi lé ní ọ̀rọ̀ ìfẹ́ ni ìfẹ́ tíyàn bá ti wà tíyàn bá ti ní ìfẹ́ èèyàn tíyàn bá ní àyànfẹ́ tiẹ̀ Baálẹ̀ Ìje-Ododo jẹ́ àyànfẹ́ mi púpọ̀ jù kí n tó jọba láti wà ó tó wáyé pé mo tún wá dé fìlà gẹ́gẹ́ bí baálẹ̀ ìlú Ije-Ododo ìfẹ́ yẹn tún wá kún ìfẹ́ ló gbé mi débí lénìí tí bá ń ṣe ẹ̀nà níbi tó yẹ ká lọ lọ́pọ̀lọpọ̀ a dẹ̀ níbi tó yẹ ká lọ bẹ̀ tí ìhàn tí Baálẹ̀ Ije-Ododo pakọ́ mi ó lágbára jù Ije-Ododo tún wá jẹ́ ilẹ̀ oníbà nǹkan tó gbé wa débí lénìí nìyẹn pẹ̀lú gbogbo àwọn ẹgbẹ́ pátápátá àti gbogbo àwọn olóyè àdúrà ẹ̀yìn bá ti ń hùwà àdúrà tó máa ń ṣépè fún àdúrà ló máa jẹ́ tiẹ̀ ṣe rí àdúrà tí ń mọ jẹ̀lílì tipẹ́tipẹ́ láti kékeré làdúrà tí ń mọ Ọlọ́run ti yàn lólórí tó máa gbàdúrà ní gbogbo ìgbà lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbàlagbà gbogbo ẹ̀yin tẹ́ wá bá wọn ṣe ayẹyẹ fún ìnáwó tí baálẹ̀ mi ń ṣe lénìí àdélébáre ẹ̀ẹ́délébá ọlá ẹ̀ẹ́délébá ọlà ẹ̀ẹ́délébá arísìkí àkòyà ibi ò ní ṣẹlẹ̀ ẹ̀ ní ká bá máa burú pé bá lọ ṣe wá síbí o ìlú Ìje-Ododo náà ta wá lé ní ìlú náà máa gbìjọ owó a máa gbìjọ ọmọ a dẹ̀ máa gbìjọ àlàáfíà gbogbo àwọn tán wọ́n pátápátá láyọ̀ tán filé wọn láyọ̀ tán débi láyọ̀ náà máa délébáre o àdélébáre àkòyà ibi o. ṣe rí ẹni tó bá ń nawọ́ sí òòṣà mọ́ bí ẹ̀sìn kan tẹ̀ wálé ayé nísìnyí ẹ̀sìn tá a bá láyé gangan leléyìí ẹ̀sìn tá a ti ń sìn bàbá wa ti ń sìn kí mùsùlùmí tó dé kírísítẹ́nì tó dé leléyìí kò rẹ̀ jẹ́ fílẹ̀ kò lè parun àwọn olóyìnbó náà ń sọ pé traditional kò lè parun láéláé kí wọ́n bá ká máa ṣe o kò sẹ́ni tá àdúrà ń gba Ọlọ́run kan náà gbogbo à ń ké pè àdúrà tí ó dẹ̀ tí Baálẹ̀ Ìje-Ododo ti ń ṣe lọ́kùnrin lóbìnrin àdúrà náà á gbà ọ́ oníbàjẹ́ ọ́ àtàwọn gbogbo ní wọlé wa ọ́ àjọ ṣe pẹ́pẹ́pẹ́ ọ́.